Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Orúkọ tèmi ni Queen Seyidat Ọlọ́rungbẹ̀bẹ̀ aka APC Queen Singer the first. Jẹ́ kí n ráàánú gba aláwo, jẹ́ kí n ráàánú gba ó. Mo mọ̀ ṣe, mi ò mọ̀ ṣe aláwo, jẹ́ kí n ráàánú gba ó. Nínú ọdún yìí aláwo jẹ́ kí n ráàánú gba ó. Ọdún tuntun tá wọ̀ yìí fàánú wá mi kan. Mo mọ̀ ṣe aláwo, mi ò mọ̀ ṣe aláwo, jẹ́ kí n ráàánú gbà. Anybody, tí media bá ti pé méjì mẹ́ta, go out first. Out first, stop the interview first. Ṣé wọ́n mú dáhùn síbẹ̀ ní ìrọ̀lẹ́ yìí? A dúpẹ́ fọ́lọ́run gbogbo ẹ̀yin mídíà pé gbogbo wa ti péjú apèsè láti celebrate ìyá wa Alhaja Suleiman Morenikeji, ìyá Ereko. May God Almighty Allah continue to be with her. I wish her long life and prosperity. Bijaikum fayakun. Ola Fatiha, Alubarika, Aleamudo, Lilahi, Robili Alami Ino, Aramani, Aroimi, Moliki, Yomidini, Iyaka, Nabudu, Wayaka, no stay in me. Idino siranta le musteki imo siranta alezino aleavunta alehim gebri mongado ubi alehim waladani no ami ìgbà ọdún ènìní Bijaikum fayakun. She's my baby. Morenike Alausa, she's my baby, she's my best friend, she's my advisor. I just love her, you know. She's a mother. I don't even know what to say. She's a mother. She's 1 in a million. She was so too much. So may God Almighty Allah continue to be with her, inshallah. Okay, so what is that that you try to learn from her that you feel like, okay, this person is someone I can grow with? My brothers and sisters, make sure you build the humanity in you. Be kind to others because nobody knows tomorrow. That is just it. Okay, wá fi àsìkò yìí no holding the mic. A fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá nílé lóko àti lẹ́yìn odi. A kú ọdún, a kú ìyèdún o. Ọdún ayọ̀ lọ́lọ́run máa ṣe 2024 fún gbogbo wa o. Màámi nìyẹn. Morenikeji tèmi nìkan, ìyá gbogbo wa. A kí yín, ẹ kú ọjọ́ mẹ́ta, a kú dáadáa, ìyá dáadáa ni yín, ẹ pẹ́ fún wa lágbára Ọlọ́run. Àgbà yín á túbọ̀ dalẹ̀, ẹ ní dàgbà òṣì, ẹ ní dàgbà ìyà, ẹ ní lólé ayé yín pẹ̀lú ìdààmú. Àwa ọmọ yín a máa túbọ̀ ṣe fún yín jẹ. 78 lẹ pé lẹ́nu. Lójú ẹ̀mí wa máa wá papọ̀ láti ṣe 80 fún yín, láti ṣe 85, láti ṣe 90 lágbára Ọlọ́run. Mo ti sọ lẹ́ẹ̀kan pé ìyá gbogbo wa ni wọ́n. Ìyá dáadáa, ọ̀rẹ́ gbogbo wa, olólùfẹ́ wa, ẹni tó ń fẹ́ dáadáa fún ọmọ ọlọ́mọ, ẹ̀hún ni màmá. Nǹkan tí gbogbo wa ṣe péjú síbí lẹ́ni láti wá bá wọn ṣàjọyọ̀ nìyẹn.
Check my body. Check my body. Check my body. Our grandma dànù rárá. Àwa ò dànù. Àwọn òkè. Our grandma tó stand out. Grandma tó sex tó wà òkè. Our grandma tó sexy ló kúnlẹ̀ yìí. Our sexy mama. Àwọn kẹ̀kẹ́ flowers ẹgbẹ́ kan fún wa. Ẹ sì gbé sẹ́gbẹ́ kan òkè mi. Our grandma tó sexy. Láti bí ayẹyẹ délẹ̀ kan 1.8 ni wọ́n kì í price yẹ. Hello, I'm telling you, untouchable ni àwa ní NAFDAC number. Àwọn ògbà lóṣooṣù òdùnnú àìlásìkò wálé. Àwọn púpọ̀ ẹ̀wọ̀n kan ẹgbà mi. Ẹ̀wọ̀n tí bèbí fi ṣe báyìí. Ẹ̀wọ̀n tí bèbí fi ṣe àyà. Sọ ẹ̀dùn mi jọ. Àṣàbí àdé. Bèbí mi ti change jẹ́ ìṣẹ́gbàtà débi. Kí ló dé? Àyà máa ń sọ̀rọ̀ ẹgbà mi. Bèbí mi ò ní pa. Olóyè olóyè ọ̀rẹ́ mi ò pè mí orí bẹ́ẹ̀ káṣe ìgbégé inú ọ̀nà jìnnì àyè máa wúyà àyè máa ṣe gbogbo ẹ̀. Ẹ jóye ẹ ò pè mí sista mi ẹ jóye ẹ ò pè mí oyè àmọ́ àbáyé yẹn ẹ bẹ̀rẹ̀ mi yóò tó lọ wọ́n tá a bí bèrè yìí a bá bèrè yẹn tó yẹ kó ṣe nǹkan kó má fò fún mi. yóò bí fi bóyá iṣẹ́ náà ló yẹ kó ṣe tó kó jẹ́ bẹ́ẹ̀ kó sí wàhálà apá àwọn àti òní ọ̀tí lè má ta ń bọ́dọ̀ ẹ kú jòkó.
It's Kukoyi now.